Ọba ògo. Ọba ògo.
Yàrá rẹ lógo bàbá, yàrá rẹ lógo, yàrá rẹ lógo bàbá, yàrá rẹ lógo. Jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o, yàrá rẹ lógo. Yàrá rẹ lógo bàbá, yàrá rẹ lógo, yàrá rẹ lógo bàbá, yàrá rẹ lógo. Jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o, yàrá rẹ lógo. Ní orúkọ Jésù, Ọlọ́run ògo adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ lórí ayé wa, gba ọpẹ́ àti ìyìn. Àwa náà tún ní lẹ́ẹ̀kan sí níwájú rẹ̀ ní òwúrọ̀ yìí, a tún ti dé o gẹ́gẹ́ bí ìṣe wa, bàbá ọmọ ẹ̀mí mímọ́, ní orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn wa. Lẹ́ẹ̀kan sí àní ọ̀sẹ̀ tuntun mìíràn la tún tẹ̀síwájú nínú rẹ̀. A dúpẹ́ fún èyí tó kọjá tó mú wa rin àríyé nínú rẹ̀, fún gbogbo tó ṣe fún wa nínú rẹ̀. A dúpẹ́ fún èyí tuntun mìíràn náà, èyí tó tún ti bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú wa látàná nínú rẹ̀, èyí tó ti mú wa ṣe rere nínú rẹ̀. Aṣọ ìpò ṣe gba ọpẹ́ àti ìyìn. Olúwa lẹ́ẹ̀kan sí nínú ọ̀sẹ̀ yìí wá bá wa sọ ju tọ̀sẹ̀ tó lọ. Nínú ọ̀sẹ̀ yìí wá farahàn wá ju tọ̀sẹ̀ tó lọ. Nínú ọ̀sẹ̀ yìí jẹ́ ká dalábùkún fún ju ọ̀sẹ̀ tó lọ. Nínú ọ̀sẹ̀ yìí jẹ́ ká gbóhùn rẹ̀ ju tọ̀sẹ̀ tó lọ. Nínú ọ̀sẹ̀ yìí Olúwa jẹ́ ká dalágbára nínú rẹ̀ ju ọ̀sẹ̀ tó lọ. Nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ayé wa kó bẹ̀rẹ̀ sí fọ́n tògótògó, kí gbogbo yóò ti máa jẹ́ tirẹ̀. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Amen. Láàárọ̀ yìí a kà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkejì, a kà ẹsẹ̀ 13 àti dé 15 rẹ̀, ìyẹn 13 dé 15. Wọ́n bẹ̀rẹ̀ sí ka ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn ṣẹ̀fẹ̀, wọ́n sì wí pé àwọn ọkùnrin wọ̀nyí kún fún wáìnì tuntun. Ṣùgbọ́n Pétérù dìde dúró pẹ̀lú àwọn mọ́kànlá yòókù. Ó gbé ohùn rẹ̀ sókè, ó sì wí fún wọn gbangba pé, ẹ̀yin ènìyàn Jùdíà àti gbogbo ẹ̀yin tí ń gbé Jerusalem,
àti gbogbo èyí tí ń gbé Jerusalem. kí èyí kí ó yé yín Kí èyí kí ó yé yín. kí ẹ sì fetí sí ọ̀rọ̀ mi Kí ẹ sì fetí sí ọ̀rọ̀ mi. nítorí àwọn wọ̀nyí kò mutí yó Nítorí àwọn wọ̀nyí kò mutí yó. bí ẹ̀yin ti pè é. Bí ẹ̀yin ti pè é. Wákàtí kẹta ọjọ́ sá ni èyí. Wákàtí kẹta ọjọ́ sáà yìí. Amen. Amen. Níbí báyìí à ń sọ nípa àwọn ọmọ ẹ̀yìn méjìlá àti àwọn tí wọ́n tún darapọ̀ mọ́ wọn nígbà tí wọ́n wà ní yàrá òkè. Kí ni tó ṣẹlẹ̀ láàrin tí wọ́n fi sọ wípé wọ́n mutí yó tí Pétérù fi dá wọn lóhùn pé wọn ò mutí yó? Ìyẹn ni wípé nígbà tí wọ́n wà ní yàrá òkè gẹ́gẹ́ bí Jésù ṣe sọ wípé kí wọ́n dúró títí wọ́n fi rán olùtùnú àti ẹni tí ọmọ kọ wọn wá fún wọn. Nígbà tí wọ́n wà ní yàrá rẹ̀ ní ìṣọ̀kan nínú àdúrà, a rí wípé ẹ̀mí mímọ́ yẹn ó wá ó sì kún ayé nìkọ̀ọ̀kan wọn. Kété tẹ́ ìmọ̀ kún ayé nìkọ̀ọ̀kan wọn, kálukú wọn bẹ̀rẹ̀ sí fèdè fọ̀, kálukú bẹ̀rẹ̀ sí sọ ní oríṣiríṣi èdè àti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Ọlọ́run kan náà ṣùgbọ́n ní èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yàtọ̀ síra wọn. Èyí wá mú kí àwọn tí wọ́n kọjá lọ tí wọ́n rí wọn tí wọ́n gbọ́ èdè tí wọ́n sọ wípé wọ́n mutí yó. Ṣùgbọ́n Pétérù dìde dúró láàrin wọn, ó wá gbóhùn rẹ̀ sókè kó ga jù ti gbogbo àwọn yòókù lọ, àwọn mọ́kànlá yòókù lọ, láti jẹ́ kó di mímọ̀ fáwọn èèyàn wípé gbogbo jẹ́ yìí ń rò yẹn kò rí bẹ́ẹ̀. Ẹ sọ pé àwọn yìí mutí yó, wọn kò mutí yó. Wọn kò sí kíni? Nítorí pé wákàtí kẹta ọjọ́ ni a wà, ìtò túmọ̀ sí wípé kíni a wà ní kùtùkùtù òwúrọ̀, ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni, so ẹ lè sọ pé wọ́n mutí yó. Ìtò túmọ̀ sí wípé àkókò tí wọ́n wà kì í ṣe àkókò tí èèyàn mọ́ mutí dábàá sọ pé kíni bóyá wọ́n mutí yó. Ó túmọ̀ sí pé àwọn àkókò táwọn èèyàn bá kó níbi iṣẹ́ àbí àkókò bí àwọn alẹ́ yẹn làwọn èèyàn mọ́ ń ṣe fàájì tí wọ́n mọ́ mutí yó. Ṣùgbọ́n àárọ̀ kùtùkùtù ni wọ́n wà, àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ jí ni tí kálukú ń lọ síbi iṣẹ́ rẹ̀ àbí kálukú lọ mójútó àwọn kan tó yẹ kó mójútó. Amen. Now kí wá ní kókó tá fẹ́ ká fàyọ ká fẹ́ ká mọ̀ láàrin òun náà ni wípé kíni Pétérù tá bá wo ìgboyà ló fi sọ̀rọ̀ láàrin. Ẹ ká wo Pétérù tó sọ̀rọ̀ ní báyìí tó dó láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí sọ pé àwọn kò mutí yó nígbà táwọn kan sọ wípé àwọn yòókù rẹ̀ mutí yó. Pétérù ìkan náà nígbà tí wọ́n mú Jésù òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́ sá lọ. Pétérù yìí àwọn tọkọ yarí ní àkọ́kọ́ wípé òun ọmọ Jésù rí. Pétérù wà ní ẹni àkọ́kọ́ nígbà tí wọ́n mú Jésù tí wọ́n fẹ́ kàn má gbélébùú. Pétérù ó wà lára ẹni àkọ́kọ́ tó sọ pé òun ọmọ Jésù rí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀yìn yòókù náà gbogbo wọn fọ́nká, kálukú sá lọ, kálukú lọ forí pamọ́, kálukú lọ gọ síbi kan ìgbé kan máa rí àwọn. Kálukú bẹ̀rẹ̀ sọ pé àwọn ìsọmọ ẹ̀yìn Jésù, ẹgbẹ́ àwọn òtẹ̀lẹ̀ Jésù rí, àwọn òrírí àgàgà Pétérù tiẹ̀ hàn gédégbé. Ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn rí Pétérù tí wọ́n sọ pé ọ̀kan lára ọmọ ẹ̀yìn rẹ̀ lélẹ́yìn ṣe. Ó ní rárá òun kọ́. A rí pé lẹ́yìn ẹ̀kẹta ni àkùkọ kọ gẹ́gẹ́ bí Jésù ṣe sọ wípé yọ́sẹ̀ òun ní ẹ̀mẹ́ta àkùkọ sì kọ. Ṣùgbọ́n ní bí báyìí Pétérù kan náà lọ́wọ́ tó wá dúró láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ kó di mímọ̀ fún àwọn ènìyàn wípé àwọn yòókù òun wọn kò mutí ṣùgbọ́n wọ́n sọ ohun tí ṣe ti ọ̀run àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn ni. Èyí tí a fẹ́ ká mọ̀ ká fẹ́ ká dì mú òun ni wípé ó ṣe pàtàkì láti kún fún ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè. Kò sẹ́ni tó lè ní agbára Ọlọ́run alààyè nínú ayé rẹ̀ láti jẹ́ pé ó bá kún fún ẹ̀mí mímọ́. Ẹni tó bá kún fún ẹ̀mí mímọ́ òun yóò kún fún agbára Ọlọ́run alààyè. Ẹni tó kún fún agbára Ọlọ́run òun yóò ní ìgboyà láti lè máa kojú gbogbo ènìyàn láti lè sọ tí jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹni tó kún fún agbára Ọlọ́run alààyè òun ni yóò ní agbára àti ìgboyà láti lè máa dún níwájú àwọn ènìyàn láti lè máa sọ ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run fún àwọn ènìyàn.
ẹni tó kún fún agbára Ọlọ́run alààyè òun ni ó lè máa pe àwọn mìíràn sí àkíyèsí ohun tó tọ́ àti ohun tó yẹ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. ẹni tó kún fún agbára Ọlọ́run alààyè òun ni kì í bẹ̀rù ẹnikẹ́ni níwọ̀n bá tó wá jẹ́ wípé ó dálé lórí òtítọ́ àti òdodo. níwọ̀n bá tó wá ti dálé lórí gbogbo tó jẹ́ wípé ìfẹ́ Ọlọ́run ni kì í ṣe ìfẹ́ nìyẹn, kì í ṣe ìfẹ́ títara, kì í bẹ̀rù àti kojú ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni ń sì máa ń wá àlàáfíà fún gbogbo ènìyàn. ẹni tó bá kún fún agbára Ọlọ́run alààyè àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè á rí i pé òun lẹ́ni náà ìtọ́jẹ́ wípé kíni ibikíbi tó bá wù ló lè lọ, ibikíbi tó bá wù ló lè dé, ló sì lè mọ sọ nípa túnṣe ìfẹ́ Ọlọ́run fún àwọn ènìyàn. ẹni tó bá kún fún agbára Ọlọ́run alààyè àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè òun náà lẹ́ni náà tí ó ní agbára àti ìgboyà àti tara láti lè mọ gbèjà ọmọnìkejì fún ògo àti ìyìnlógo Ọlọ́run. ẹni tó bá kún fún agbára Ọlọ́run alààyè á rí i pé òun yóò ní mọ̀ fààyè gba àwọn nǹkan búburú láàyè láti jẹ́ pé kọ́mọ ìgbìnlẹ̀. bẹ́ẹ̀ gẹ́gẹ́ yóò máa ra àwọn mìíràn lọ́wọ́ láti má lè ṣubú sínú ẹ̀ṣẹ̀ àbí sínú ìparun. ẹni tó kún fún agbára àtẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè á rí i pé ìgbà gbogbo ni yóò máa wá bó ni yóò sì mú gbogbo ènìyàn padà bọ̀ sí ipò. irú èyí ló ṣẹlẹ̀ sí Pétérù. táwa tó wá kíyèsí á rí i pé pẹ̀lú bí Pétérù àtàwọn yòókù rẹ̀ bí wọ́n ṣe sọ wọ́n ṣe ń kéde ìrere tí wọ́n wàásù ìrere tí wọ́n sọ ní onírúurú èdè ní gbogbo àwọn èdè tó wà nínú ìlú yẹn àtàwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú yẹn àti àwọn tí wọ́n wá láti ìlú mìíràn yẹn kò sẹ́ni kankan tó lè dáwọ́ tó lè gbọ́wọ́lé wọn wípé òun ó ṣe wọn níbi àbí òun dá wọn dúró. nàbà wà gbogbo wọn kò sẹ́nìkan nínú wọn tó bẹ̀rù bíi ti tẹ́lẹ̀ láti sọ pé àwọn farapamọ́, ìgboyà wà fún wọn, ìtara wà fún wọn láti jáde sí gbagba láti mọ sọ nípa ìjọba Ọlọ́run, láti mọ sọ nípa ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì àti láti mọ kéde ìrere ìfẹ́ Ọlọ́run. yàtọ̀ sí lẹ́yìn ẹnìkan kan ò tún ní ìgboyà láti lọ fọwọ́ kàn wọ́n. gbogbo àwọn tí wọ́n lépa wọn tẹ́lẹ̀ láti mú wọn, gbogbo àwọn tí wọ́n ń wá ọ̀nà láti ṣe wọ́n léṣe nítorí pé wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi, wọ́n rí wọn, wọ́n gbọ́ bí wọ́n ṣe ń kéde ìrere, ṣùgbọ́n kò sẹ́ni tó lè ṣe kíni tó lè lọ bá wọn láti sọ pé òun pa wọn lẹ́nu mọ́ àbí òun ò mú wọn. bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn gẹ́ fúnra wọn ò bẹ̀rù ẹnikẹ́ni, wọn ò mọ sá mọ́ bíi ti tẹ́lẹ̀ tí wọ́n ń sá tẹ̀rù ń bá wọn táyà wọn já tí wọn ò lè sọ̀rọ̀ lájẹ́ pé káwọn èèyàn mọ̀ wípé ọmọlẹ́yìn Kristi làwọn ṣe. níbẹ̀ wọ́n ní ìgboyà láti lè sọ̀rọ̀ Ọlọ́run, láti lè sọ tí ń ṣe ìfẹ́ Ọlọ́run, láti lè ṣe gbogbo gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. so ohun tá à ń sọ fún wa òun náà ní wípé kí ni Ọlọ́run fẹ́ kó jẹ́ mọ́ fèmí àti ẹ wípé ó ṣe pàtàkì láti kún fún agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. ó fẹ́ jẹ́ ni tí àwọn ènìyàn máa rí tí wọ́n ní lè dí lọ́wọ́ láti sọ tí ń jẹ́ òtọ́rọ̀, láti lè sọ ohun tí ṣe ìfẹ́ Ọlọ́run, láti lè ṣe ohun tó dára. ó gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́ agbára Ọlọ́run alààyè. ó gbọ́dọ̀ kún fún ìdarí àti ìtọ́ni Ọlọ́run alààyè. kò ṣeé ṣe fún ọ láti ní agbára Ọlọ́run alààyè àti ìdarí àti ìtọ́ni Ọlọ́run alààyè láti jẹ́ pé ó bá kún fún ẹ̀mí mímọ́. so ìtọ́ ń pè fún wípé ẹnì kọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ mọ béèrè fún agbára iná ẹ̀mí mímọ́ ní ojoojúmọ́ nínú ayé wa. kálíbà mọ́ jálágbára nínú Ọlọ́run ní gbogbo gbà láti mọ sọ tí ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ níbikíbi tá a bá wà, láti mọ mú kẹ́yọ̀ mọ gba ẹnì kọ̀ọ̀kan wa níbikíbi tá a bá wà, láti mọ ṣe ohun tó tọ́ àti ohun tí ó yẹ láti ṣe, láti mọ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ ohun tí ṣe ìfẹ́ Ọlọ́run àti òtítọ́ òdodo Ọlọ́run, láti mọ mú kí àwọn ènìyàn kí wọ́n mọ ní bí wọ́n ti pè ìwúrí láti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn. a gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò nìkún fún ẹ̀mí mímọ́ ká lè bá jẹ́ alágbára nínú Ọlọ́run láti lè mọ ba iṣẹ́ èṣù, iṣẹ́ ọ̀tá àti iṣẹ́ òkùnkùn jẹ́, láti lè mọ kojú gbogbo tí ń ṣe àrékérekè Sátánì àti ìjọba òkùnkùn gbogbo, láti mọ borí wọn
àti láti mọ̀ sọ ìmọ̀ àti ète wọn dasán. Láti lè jẹ́ alágbára nínú àdúrà láì sinmi àti ní àìsàárẹ̀. Nítorí pé láì sí agbára Ọlọ́run ààrẹ nínú ayé rẹ kò ṣeé ṣe fún ọ láti lè jẹ́ alágbára nínú àdúrà. Kò ṣeé ṣe fún ọ láti lè jẹ́ ẹni tí ó ní ìtara nínú àdúrà. Ó sì lè jẹ́ alágbára nínú Ọlọ́run lájẹpọ̀ bá kún fún ẹ̀mí mímọ́. So èyí pé fèmí àti ẹ̀mí pé ẹ jẹ́ ká mọ̀ béèrè fún iná ẹ̀mí mímọ́ agbára Ọlọ́run ààrẹ ní ojoojúmọ́. Tá bá kún fún ẹ̀mí àti agbára Ọlọ́run alààyè, ó rí wípé gẹ́gẹ́ bí kò ṣe sẹ́nikẹ́ni tó lè dá Pétérù dúró tí ó sì lè dá àwọn yòókù náà dúró láti lè ṣe ìrere àbí pa wọ́n lẹ́nu mọ́, bẹ́ẹ̀ náà ni kò ní sí ẹnìkan èyí tí ó lè pa ọ́ lẹ́nu mọ́ láti lè sọ tí ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ àti òdodo Ọlọ́run. Kò sí ẹni tí ó lè dá ọ dúró láti lè ṣe ohun gbogbo ìtọ́tọ́ àti ìtọ́ yẹ. O lè wà níbi kan kí wọ́n sọ pé àwọn ò fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀, kí wọ́n mọ bínú rẹ, kí wọ́n mọ sí lára rẹ, kí wọ́n mọ kórìíra rẹ, lótìtọ́ ni wọ́n mọ ṣe, ṣùgbọ́n wọn ò ní lè pa ọ́ lẹ́nu mọ́. Ìdí ni wípé kí ni, tí ọba sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ níbi kankan, tó bá sọ tí ń ṣe ìfẹ́ Ọlọ́run níbi kankan, tí wọ́n bá kó agídí bolẹ̀ tí wọ́n sọ pé àwọn ò gbọ́ àwọn ò gbà, àǹfààní bẹ fún ọ láti lọ síbòmí, ṣùgbọ́n wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n sọ pé àwọn ò mú ọ wípé àwọn ò ṣe ọ léṣe, nítorí pé kí ni Ọlọ́run gangan fúnra rẹ̀ ni ó jẹ́ agbára rẹ̀ àti àtìlẹ́yìn rẹ̀ àti olùgbèjà rẹ̀ láti máa rọ wọn ní apá àti láti máa rọ wọn ní ẹsẹ̀. Èyí tí ó mọ fún ọ ní àǹfààní láti lè mọ tẹ̀síwájú nínú ìfẹ́ ti Ọlọ́run. So tó bá kún fún agbára Ọlọ́run alààyè, á rí pé kò sẹ́nikẹ́ni tí ó lè dá ọ dúró àbí dí ọ lọ́wọ́ láti lè mọ tẹ̀síwájú nínú ohun rere ṣíṣe gbogbo. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó lè dá ọ dúró àbí dí ọ lọ́wọ́ láti lè mọ rí ojú rere àti ìtọ́ni Ọlọ́run. Ojoojúmọ́ ló sì mọ mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti ohun tí ó yẹ kó ṣe àti ohun tí kò yẹ kó ṣe. Gbogbo àwọn tí wọ́n ti dúró nítorí wípé kí ni àwọn ò ní gbà fún ọ láì jẹ́ wípé kò ní tẹ̀síwájú rere, gbogbo wọn ni wọ́n di aláìlágbára nígbà tí wọ́n bá rí ọ. Púpọ̀ nínú wọn gan wọ́n tẹ̀lé dá ọmọ mọ́. Ìdí ni wípé kí ni, nígbà tí o bá kún fún agbára Ọlọ́run alààyè, tó kún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, tó sì ń pọ̀ sí ní agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, ènìyàn ọ̀tọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ọ. Mo ní rí ọ ní ìrètí tẹ́lẹ̀ mọ́. Ó di ẹ̀dá tuntun. So èyí ń sọ fún wa wípé gẹ́gẹ́ bí àṣemọ́ ń gbà lójoojúmọ́, a tún gbọ́dọ̀ fi ìtara kún gbígba àdúrà wa nípa bíbèrè fún iná ẹ̀mí mímọ́ láì sinmi àti ní àṣàrẹ̀. Ó fẹ́ jẹ́ alágbára nínú Ọlọ́run, ó fẹ́ jẹ́ aṣẹ́gun tó jẹ́ aṣẹ́gun lọ nínú Ọlọ́run, ó fẹ́ jẹ́ ẹni tó ń ṣàṣeyọrí ayọ̀ nígbà gbogbo, ó fẹ́ di ẹni tó yẹ pé ẹnikẹ́ni ò lè dá dúró lójú ọ̀nà ṣe rere, ó fẹ́ jẹ́ ẹnikẹ́ni ò lè takò lójú ọ̀nà ṣe rere, àbí bí àtakò tiẹ̀ wà ṣùgbọ́n ó fẹ́ ọmọ borí wọn, ó gbọ́dọ̀ kún fún agbára Ọlọ́run. Láti kún fún agbára Ọlọ́run, ó gbọ́dọ̀ kún fún iná ẹ̀mí mímọ́. So èyí wáyé, Ọlọ́run fẹ́ kí a mọ̀ wípé kí ni, tó bá jẹ́ àkókò láti mọ gbàdúrà, tó bá jẹ́ bí àkókò bí béèrè fún agbára, a gbọ́dọ̀ mọ fi ìtara àti ìgboyà àti aráyá láti mọ fi gba àdúrà yẹn, láti mọ béèrè kíkan láìsinmi àti láṣàrẹ̀. Nítorí pé gbígba agbára ẹ̀mí mímọ́, kíkún fún agbára Ọlọ́run alààyè, òun ni ó sọ wá di aṣẹ́gun lórí ohun gbogbo pátápátá tí ń ṣe títí ìkorò. Òun ni ó sọ wá di aláṣẹ lórí ohun gbogbo pátápátá. Òun náà wà tún wá sọ wá di kò ṣe mú fún gbogbo àwọn ẹni bí. Gẹ́gẹ́ bí olórí kan ṣe, bóyá gẹ́gẹ́ bí Yorùbá ṣe mọ̀ wípé àgbàdo núgò ó di àwòmọ́jú fún àdìrẹ. Adìẹ ọmọ wo ṣùgbọ́n kò ní lè jẹ àgbàdo yẹn nítorí pé ó wà nínú ìgò. Ìgbà mi àwọn ajẹ mí kí ẹ jẹ ń bẹ gan, tí wọ́n bá ṣe àgbàdo núgò, ẹni wọ́n mọ̀ sá ìgò yẹn ní ìrètí wípé táwọn bá sá ìgò yẹn bóyá ó ṣeéṣe ká àgbàdo yẹn kó bọ́ sí wọn lẹ́nu, ìtọ́jẹ́ wípé kò lè ṣe. So tó bá ti kún fún agbára Ọlọ́run alààyè, tó kún fún ẹ̀mí mímọ́, ó ti wà nínú Jésù Kristi nínú Ọlọ́run. So kò tún sí ipá àti agbára òkùnkùn kan tí ó tún ní ipá àti agbára lórí ayé rẹ mọ́ láti yọ lẹ́nu àbí láti ní ọ lára. So ìdí abájọ ni tó fi ṣe pàtàkì láti mọ béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ní ojoojúmọ́. Ìdí abájọ ni tó fi jẹ́ wípé kí ni, o gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúndùn ní gbogbo gbà láti mọ̀ pé òun béèrè fún àkọ́tún agbára
àti ní ẹ̀mí mímọ́ ní ojoojúmọ́ kó lè bá mọ́ rìn àjò ayé rẹ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láì sí ewu kankan. Amen. Ní orúkọ Jésù mo gbàdúrà wípé ìní ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè láti lè mọ́ rìn àjò ayé wa láì ní ewu kankan nínú, láì mú ìnira kankan nínú, Ọlọ́run yóò gbé wọ ẹnì kankan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Èyí ká dìde láti gbàdúrà. A ti gbọ́ nípa agbára ẹ̀mí mímọ́, a ti gbọ́ iṣẹ́ tí agbára ẹ̀mí mímọ́ ṣe, a ti rí àwọn ọmọ ẹ̀yìn nígbà tí wọ́n gba agbára ẹ̀mí mímọ́, àti rí tó ṣẹlẹ̀. Wọ́n jẹ́ ẹni tí wọn kò ṣe fọwọ́ kàn, wọ́n jẹ́ ẹni tí ẹnikẹ́ni ò lè dá dúró, wọ́n jẹ́ ẹni tí ẹnikẹ́ni ò lè yọ lẹ́nu. So èyí fi ń yé èmi àti ẹ̀ náà wípé kí ni ká tó lè jẹ́ ẹni táwọn èèyàn ò ní lè yọ lẹ́nu, ká tó lè jẹ́ ẹni táwọn èèyàn ò ní lè dá dúró, ká tó lè jẹ́ ẹni táwọn èèyàn ò ní lè mọ̀ dà láàmú mọ́, a gbọ́dọ̀ kún fún agbára Ọlọ́run alààyè. Láti kún fún agbára Ọlọ́run alààyè, a gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́. Ọ̀sẹ̀ tuntun mìíràn la tún tẹ̀síwájú nínú rẹ̀. Ọlọ́run tún ti bẹ̀rẹ̀ ìrìnàjò pẹ̀lú wa. Oṣù kejì la tún lò lọ díẹ̀díẹ̀. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún ayé ẹnìkọ̀ọ̀kan wa nínú ọdún yìí, òun náà láti kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀. O lè kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ láti pọ̀ bá kún fún agbára Ọlọ́run alààyè. O sì lè kún fún agbára Ọlọ́run alààyè láti pẹ́ ẹ̀mí mímọ́ Ọlọ́run bá kún ayé rẹ̀. Ẹ̀mí mímọ́ yẹn kan náà ni ó tún máa tọ́ ní nǹkan tó ṣe. Èjé ni wípé kí ni àwọn ẹni bí àwọn ẹni kà ojoojúmọ́ ni wọ́n dúró nídòó wípé àwọn ò ní gbà kí àwọn àyànfẹ́ kí wọ́n rógo wọn lò. Sátánì ojoojúmọ́ ló dúró nídòó wípé òun ò ní gbà kí àwọn àyànfẹ́ Ọlọ́run kí ìlérí Ọlọ́run kó wá sí ìmúṣẹ nínú ayé wọn. Kìkìdá àwọn tí wọ́n bá kún fún agbára Ọlọ́run alààyè àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè nìkan ni wọ́n ò rí ẹ̀tọ́ wọn gbà, ni wọ́n sì rí ẹ̀tọ́ wọn kó. Bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún èmi àti ẹ láti lè wà níwájú rẹ̀ ní òwúrọ̀ yìí. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé o ṣe fún àǹfààní dáradára mìíràn tó tún fún mi. Ọ̀sẹ̀ náà tún ti bẹ̀rẹ̀ yóò, o tún jẹ́ kí n lè wà níwájú rẹ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní òwúrọ̀ yìí. Ògo ni fún orúkọ rẹ̀ bàbá, ògo ni fún orúkọ rẹ̀ ọmọ, ògo ni fún orúkọ rẹ̀ ẹ̀mí mímọ́. Atóbijù bàbá, gba àwọn pẹ́ àti ìyìn, olórí ọ̀fẹ́ gba àwọn pẹ́ àti ìyìn, ìbẹ̀rẹ̀ àti òpin gba àwọn pẹ́ àti ìyìn. Wípé o tún fún mi láǹfààní láti lè wà níwájú rẹ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, àyè láti lè kàánú ọ̀rọ̀ rẹ̀, láti lè bá mi sọ̀rọ̀. Olúwa mo sọ wípé o ṣé, ológun jùlọ mo sọ wípé o ṣé. Ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́. Olúwa àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Gbóhùn yín o, tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kẹsàn. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọ̀sẹ̀ tuntun mìíràn tó tún mú mi bẹ̀rẹ̀ pẹ̀lú ìdarí àti ìtọ́ni àti ìkọ́ni rẹ̀. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé o ṣé fún ọ̀sẹ̀ tuntun mìíràn tó tún mú mi bẹ̀rẹ̀ nípa agbára àti àṣẹ rẹ̀, nípa ìtọ́ni, ìkọ́ni àti ìdarí rẹ̀. Ògo ló yẹ orúkọ rẹ̀ bàbá, ògo ló yẹ orúkọ rẹ̀ ọmọ, ògo ló yẹ orúkọ rẹ̀ ẹ̀mí mímọ́. Atóbijù bàbá, ọmọ ṣé o, alágbára ọmọ ṣé, olórí ọ̀fẹ́ ọmọ ṣé tó tún mú mi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun mìíràn nípa ìdarí, nípa ìtọ́ni, nípa ìkọ́ni rẹ̀, nípa àṣẹ rẹ̀, nípa ìfẹ́ rẹ̀. Ayérayé, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé o ṣé títí ayé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Tó ń pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ṣe àṣìtàn wà nínú ọpẹ́. Olúwa, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún agbára ọ̀tun tí wọ́n tó gbé wọ̀ mí nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti lè jẹ́ aṣẹ́gun tó dáṣẹ́gun lọ nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí, láti lè borí gbogbo tí ń ṣe ìdá ogun àti ègún nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí. Bàbá, gba ọpẹ́ àti ìyìn mi. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀. Mo sọ wípé o ṣé fún àǹfààní mìíràn tó tún fún mi láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, àti láti lè gba agbára ọ̀tun, láti lè gba ìmísí ọ̀tun, àti láti lè gba iyì ọ̀tun, láti lè rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ní ìṣẹ́gun àti ní ìgbà pípé, láti lè borí gbogbo tí ń ṣe àríkèrèkè Sátánì àti ọmọ òkùnkùn ní gbogbo àjò ọ̀sẹ̀ yìí. Ògo ló yẹ orúkọ rẹ̀ bàbá, ògo ló yẹ orúkọ rẹ̀ ọmọ. Àjùlọ bàbá, gba ọpẹ́ àti ìyìn. Èmi lọ́bẹ̀rẹ̀ ya gba ọpẹ́ àti ìyìn, olórí ọ̀fẹ́ ya gba ọpẹ́ àti ìyìn. Mo dúpẹ́ o tó pé àánú ni mo rí gbà tí wọ́n tún bá mi sọ̀rọ̀ tó sì kún mi fún agbára àti àṣẹ rẹ̀ láti lè rìnrìn àjò ọ̀sẹ̀ tuntun mìíràn ní ayọ̀ àtàlàfíà nípa ìdarí àti ìtọ́ni rẹ̀. Ìyìn ògo ló yẹ orúkọ rẹ̀ bàbá. Mo sọ wípé o ṣé, alágbára, mo sọ wípé o ṣé. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi.
orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú ni mo béèrè fún o, láti orí tẹ bàbá ṣàánú fún mi, ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ọlọ́run àdébí ò ní àwáwí kan tí mo fẹ́ ṣe níwájú rẹ ju pé kó sá ti ṣàánú fún mi lọ, kó sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Nítorí wípé lábẹ́ bó ti wù kó rí ẹlẹ́ṣẹ̀ ṣàlẹ̀ mi ṣe, nítorí pé a ti kọ́ wípé ẹni rere kan kò ṣe, bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ ló sì ti kùnà ògo Ọlọ́run ẹlẹ́dàá. Èmi ò sọ wípé mo pé o, èmi ò ríra bíbí, èmi ò mọ bí tí mo ti pé sí, èmi ò mọ bí tí mo ti yẹ sí, èmi ò mọ bí tí mo ti dára sí, gbogbo ọ̀nà mo ti gbé jálá ìta níwájú rẹ. Àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi, bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, bàbá ṣàánú fún mi, Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́. A gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. So adébi tí sẹ́ wà báyìí, ẹ jẹ́ ká múra gírí, káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ẹgbẹ́ àti kẹ́kọ̀ọ́ nípa agbára, ẹni tí ò ní agbára Ọlọ́run alààyè kò ṣeé ṣe fún láti borí ogun. Ẹni tí ò ní agbára Ọlọ́run alààyè kò ṣeé ṣe fún láti tayọ. Ẹni tí ò ní agbára Ọlọ́run alààyè, àwọn ìjọba òkùnkùn, Sátánì, àwọn ẹ̀mí òkùnkùn, wọ́n mọ̀ dá dúró sójú kan náà, wọ́n mọ̀ dí lọ́wọ́ láti ṣe rere, wọ́n mọ̀ fà sẹ́yìn ní ojoojúmọ́ láti má lè débi gbéga. So ọgbọ́dọ̀ jalagbára nínú Ọlọ́run. So mọ́ fi ààrẹ ìṣeré tí wọ́n bá sọ ìtẹ́ bá rí tí wọ́n ní ká mọ̀ múra gírí, ká mọ̀ múra dáadáa nípa gbígbà agbára, kì í ṣe nítorí nǹkan méjì, nítorí kò lè bá lógo lónìí. Mo mọ̀ tẹnumọ́ kinní kan fún yín, ìyà tó jẹ mí ò gbọ́dọ̀ jẹ yín, òṣì tó ta mí ò gbọ́dọ̀ ta yín, ogun tó jà mí ò gbọ́dọ̀ jà yín. Iná lọ́fà tẹ́fìrí tí mo fi sọ fún gbogbo wa wípé ẹ di Ọlọ́run yẹn mú ṣinṣin, ẹ gbẹ́kẹ̀lé, ẹ sì múra sí àdúrà, ẹ sì mọ kà nínú ọ̀rọ̀ láti mẹ́tì lásàrẹ̀. Gbogbo àmọ́ sọ̀rọ̀ mọ́ fún yín, kì í sọ̀rọ̀ wípé bóyá mo fi ń fọ́nu, àbí mo fi ń dẹ́rù bà yín, àbí mo fi ń ṣe ìbàjẹ́ nìkan. No, sẹ́ni bí tí mo wà yìí, tí ẹ bá ṣe Ọlọ́run ni ìbà tí wà bí mo ṣe wà lónìí. Ìwọ̀nba agbára bíntín tọ́lọ́run fún mi, iná lọ́fà tèmi náà fi ń jàjà tí mo jà yìí, tí mo fi débi tí mo dé. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni kì í sọ ọpẹ́lọpẹ́ ènìyàn. So tí wọ́n bá sọ fún mi pé ẹ béèrè fún agbára nítorí tara yín ni o, nítorí kí ni? So ìwọ tó bá mú lọ́kùnkùn tó bá gbà, ìwọ tó bá mú láwàdà náà tó bá gbà, ìwọ tó bá yẹn níwá kálukú yóò ṣe kíni, yóò gba èrè rẹ̀. Eléyìí ò kọ́ sọ̀rọ̀ ìyànjẹ nínú rẹ̀. So tí mo bá sọ pé gbà tẹ́ bá rí tí wọ́n bá ń kara mọ́ yẹn, èmi báyà jà lórí kíni o, ṣùgbọ́n tó bá ti débi wípé ọ̀fẹ́ gbàdúrà, ọ̀fẹ́ náà ní ọ̀rọ̀ Ọlọ́run, èmi báyà sáwàdà mọ́ báyà jà gidigidi. Mo gbé ẹmọ mi sí eléyìí dáadáa. Àwọn tí wọ́n bá ti rí wípé wọ́n ti fẹ́ràn kí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run ní ìmọ̀ àwàdà, àbí tí wọ́n ti mú ọ̀rọ̀ àdúrà nínú àwàdà, tí mo fẹ́ ka ọ̀rọ̀ Ọlọ́run kó tí mo fẹ́ ka àdúrà kan, èmi bá wọn ṣeré, èmi bá wọn jà gidi ni. Kọ́ bá jọmọ́ ti kúkú, kọ́ bá jọmọ́ tẹ gbà, nítorí wípé kí ni ọmọ tí bẹ nínú rẹ̀, àwọn ìka ènìyàn wọn láàánú lójú. So ìjọba wàá ṣe ọláǹfààní àwọn ọmọ sí kéde ọmọ mu lọ́mọ àmọ̀ sọ pé àmọ́ sọ fún ọ pé ṣe báyìí nìkan tí ó ṣe ọláǹfààní ọ̀wà ní ṣe. Nígbà tó bá dọ̀lẹ́ ọmọ sọ wípé kéde tó bá mọ̀ kó tó rí pọ̀ sọ pé tó bá mọ̀ èmi kankan ti fàyè rẹ̀ dára tó bá wù mí náà nípa ìkúkù nípa ìgbà. Ògẹ́dẹ̀ mọ́ rí ní church àwọn tèmi mọ́ náà ebe náà nígbà tí wọ́n bá ti kọ́ wá ti pariwo, ṣùgbọ́n tó bá ti dé wípé mo fẹ́ àkókò àdúrà ni wọ́n bá ń ṣeré yẹn, mo máa jẹ́ kó mọ̀ wípé àkókò àdúrà kì í ṣàkókò eré, bẹ́ẹ̀ ni àkókò ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣàkókò eré. Àwọn àkókò tèmi mọ́ yọ ẹgbà síyàn nìyẹn. Ìjọ pé kí ni ayé èrè ọgbọ́dọ̀ bàjẹ́, ogun tó ja àwọn òbí kọ̀yọ́kọ́ ja wọn náà. Ní ọlọ́pàá tẹ́ pé èmi báyàn sáwàdà tọ́rọ̀ bá ti débi wípé ẹ̀kọ́ àbí àdúrà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn tí wọ́n bá ti rí wípé wọ́n fẹ́ràn kí wọ́n mọ̀ sí nínú àdúrà, tí wọ́n ti fẹ́ràn kí wọ́n mọ̀ sí lákòókò ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àbí àwọn tí wọ́n ti fẹ́ràn kí wọ́n mọ̀ rojọ́ wọ rẹ̀ lákòókò àdúrà àti ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Lẹ́yìn ìkìlọ̀ bíi mélòó tó máa rí pé wọ́n fẹ́ gbà báyìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn èmi ìdásí ti wọn mọ́. Yálà tí wọ́n bá lé wọn kó nu kíláàsì mi, lé wọn kó nu kíláàsì mi.
nítorí pé kí ni èmi ọmọ kí ni ìwúlò ènìyàn tí ó jẹ́ pé ayé rẹ̀ kò fẹ́ kí ayé òun gangan kó ní tẹ̀síwájú rere. nítorí pé kì í ṣe ìwúrí tèmi ni wípé kí n mọ̀ wà nínú pé kí èmi àti àwọn ènìyàn kájọ mọ̀ gbàdúrà kó wá jẹ́ pé ayé ó tò ní tẹ̀síwájú. táyọ̀ bá ní tẹ̀síwájú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá a jọ ń gbà pẹ̀lú ẹ̀kọ́ lọ́lọ́ tá a jọ ń kọ́ra wa kí wá ní ìwúlò ìbẹ̀rẹ̀ ti pé ìbáṣepọ̀ wa níwájú Ọlọ́run. so mo ń sọ lè fún àtọ́jú pé kí ni mo fẹ́ kí iye kó sí wípé ẹ ní láti fi ìtara béèrè fún agbára àti ní ẹ̀mí mímọ́ tó pé òun ló lè mú yín borí gbogbo tí ń ṣe àwọn ogun pátápátá, ogun tó jà àwọn ìran ìṣáájú, òun ló lè mú yín borí àwọn ogun yẹn láti má jẹ́ kọjá yín. so káwọ́ méjèèjì sókè, ẹ má sì gbàgbé ẹ méje lálọ, káwọ́ méjèèjì sókè, béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run. ayérayé bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi yóò fi lè borí gbogbo tí ń jẹ́ ogun àti ègún adúnkòkò mọ́ ẹni àbí adánidúró sójú kan náà. àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi yóò fi lè borí gbogbo tí ń ṣe ogun pátápátá, gbogbo ogun adánidúró sójú kan náà, ogun adúnkòkò mọ́ ni, ogun ànílára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, ẹ yá kún mi fún agbára, ẹ yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ẹ yá kún mi fún agbára rẹ̀. Ọlọ́run kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ẹ yá kún mi fún agbára rẹ̀. iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún bàbá, ẹ yá gbé wọ̀ mí lójijì. iná mímọ́ àti agbára ni mo béèrè fún Ẹlẹ́dàá, ẹ yá gbé wọ̀ mí lójijì. àyè borí gbogbo tí ń jẹ́ ogun àní adúnkòkò mọ́ ni, láti gbogbo tí ń jẹ́ ogun àní anínilára, ayé gbogbo tí ń jẹ́ ogun adánidúró sójú kan náà. ẹ yá kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 orúkọ Jésù. a lọ nígbà kejì, wọ́n béèrè fún agbára àti ní ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. nítorí pé ipò ọba tọ́lọ́run fi ọ́ jẹ, tọ́lọ́run yàn ọ́ sí, àti ọ̀pá àṣẹ tó fi lé ọ lọ́wọ́ yẹn láti máa ṣàkóso gbogbo tó dá àti láti máa jẹ gàba lórí gbogbo tó dá, láì sí agbára Ọlọ́run alààyè, láì sí ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè nínú ayé rẹ̀, ipò yẹn ò lè rí lò dáadáa. ipò yẹn yóò bọ́ sọ̀rọ̀ mọ́ ọ lọ́wọ́, nítorí pé Sátánì kò ṣetán láti fi ẹnikẹ́ni sílẹ̀ láti lè rí ipò yẹn lò, láti lè rí àṣẹ yẹn lò. ó fẹ́ mú gbogbo èèyàn ṣiṣẹ́ níwájú Ọlọ́run láti lè kùnà jọba Ọlọ́run, láti lè jẹ̀bi ní ìkẹyìn. ìwọ sì fẹ́ jẹ̀bi, èmi ò fẹ́ jẹ̀bi. so ọ̀nà kan ṣoṣo náà ni kí kálukú kún fún agbára àti ní ẹ̀mí mímọ́. káwọn méjèèjì sókè, Olúwa kún mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. àní ipò ọba tó fi mí sí pẹ̀lú ọ̀pá àṣẹ tó fi lé mi lọ́wọ́, ìfẹ́ sílò mo fẹ́ rí àbọ̀ rere jẹ́ ní ìkẹyìn. kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti lè lo ipò ọba yẹn dáadáa, láti lo ọ̀pá àṣẹ yẹn dáadáa, láti lè rí àbọ̀ rere jẹ́ ní ìkẹyìn. àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ó yá gbé wọ̀ mí lójijì. kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lójijì. àní kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lójijì. nítorí pé ipò ọba tí wọ́n fi mí sí, àní ọ̀pá àṣẹ tí wọ́n fi lé mi lọ́wọ́, èmi ò fẹ́ ṣìlò, àní mi ò sì fẹ́ kùnà, àní mi ò fẹ́ jẹ́ níta ní ìkẹyìn, àní mo fẹ́ délé jábọ̀ rere ní ìkẹyìn. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, àní láti má lè ṣe ipò ọba yẹn lò, láti má lè ṣe ipò àṣẹ yẹn lò, láti má lè ṣe ọ̀pá àṣẹ yẹn lò. bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún bàbá gbé wọ̀ mí lójijì. a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. a lọ nígbà kẹta, o gbọ́dọ̀ kún fún agbára Ọlọ́run alààyè. o sì lè kún fún agbára láti kó bá kún fún ẹ̀mí mímọ́. nítorí túmọ̀ sí pé o gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́ kó lè bá gbàgbára Ọlọ́run alààyè. kí ni ìdí? ẹnikẹ́ni ò gbọ́dọ̀ di ọ lọ́wọ́ láti lè sọ tí ń ṣe ìfẹ́ Ọlọ́run fáwọn ènìyàn. ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe kí ni? nítorí pé Ọlọ́run rán wá sínú ayé, ó fi ọ́ jọba, ó sì fún ọlọ́pàá àṣẹ, kìí ṣe fún nítorí plakali ìrẹsì dòdò ẹ̀wà àjẹkẹ gárúbà àti indomie àbí spaghetti àbí ṣàwámọ̀ láti mọ jẹ wọ́n nìkan. no,
ṣùgbọ́n láti lè mú àwọn tí Sátánì ti kó lẹ́rú láti lè mú wọn bọ́ kúrò lóko ẹrú, láti lè mú kí àwọn tí wọ́n wà nínú ìbòjú Sátánì kí wọ́n lè bọ́ nínú ìbòjú yẹn, láti lè wá àwọn tí wọ́n ti sọnù láti lè wá wọn padà wá sílẹ̀ ni. So àwọn wo lọ́lọ́run ti torí rẹ̀ rán wá sínú ayé? Àwọn lọ́lọ́run ti torí wọn rán wá sínú ayé. Àwọn wo lọ́lọ́run ti torí wọn rán mi wá sínú ayé láti jìrọ̀ kan wọn. Mo gbọ́dọ̀ rí ìrísẹ̀ yẹn jẹ́ fún wọn, ìwọ náà gbọ́dọ̀ rí ìrísẹ̀ yẹn jẹ́ fún wọn. Wọn láìsí agbára Ọlọ́run àlẹ́ nínú ayé rẹ̀ kò sí ṣe fún ọ láti rísẹ̀ yẹn jẹ́ fún wọn. Láti ẹ̀kọ́ bá kún fún ẹ̀mí mímọ́ ò lè ní agbára Ọlọ́run láti rísẹ̀ yẹn jẹ́ fún wọn, nítorí pé kí ni Sátánì ó máa dí ọ lọ́wọ́ lójoojúmọ́, Sátánì ó máa takò ọ lójoojúmọ́. So kó lè bá àrísẹ̀ yẹn jẹ́ fún àwọn tọ́lọ́run ti torí wọn dá ọ sínú ayé tó béèrè fún àkọ́tọ̀ agbára yẹn. Káwọ́ méjèèjì sókè. Ọlọ́run, mo fẹ́ ríṣẹ́ tó rán mi jẹ́ fún gbogbo àwọn tó ti torí wọn rán mi níṣẹ́ sínú ayé. Nítorí àwọn kan lọ sáfìrán mi sínú ayé, mo fẹ́ ríṣẹ́ yẹn jẹ́ fún gbogbo wọn. Iná ẹ̀mí mímọ́ àti agbára láti ríṣẹ́ yẹn jẹ́ fún gbogbo àwọn tó torí wọn dá mi sínú ayé. Ó yá gbé ìwọ̀ mi lódìdí, àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo bẹ̀rẹ̀ fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdè láti lè ríṣẹ́ tí wọ́n rán mi jẹ́ fún gbogbo àwọn tí wọ́n ti torí wọn dá mi sínú ayé. Ọlọ́run ẹlẹ́dàá, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀ àdè láti lè ríṣẹ́ yẹn tó rán mi jẹ́ o, àyè fún gbogbo àwọn tí wọ́n rán mi sí ológo jùlọ. Nítorí àwọn kan àìlọ́sàfi dá mi sínú ayé láti lè jíṣẹ́ ayọ̀ fún wọn, agbára àti ẹ̀mí mímọ́ èyí tí mo láti lè jíṣẹ́ yẹn fún gbogbo àwọn tí wọ́n rán mi sí. Ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Tó bá gba agbára láti lè ríṣẹ́ yẹn jẹ́ fún wọn tán, mo wá gbọ́dọ̀ dí ọ lọ́wọ́. Nítorí pé yàtọ̀ sí pé ọgbà agbára láti lè ríṣẹ́ yẹn jẹ́ fún wọn, sọmọ pé wọ́n tó máa ń díyàn lọ́wọ́. Èyí tó gbọ́dọ̀ kún fún agbára nìyẹn, èyí tó gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́ nìyẹn, kí wọ́n bá ṣe dá dúró. Wá wọn mẹ́yìn nígbà tí wọ́n gba agbára ẹ̀mí mímọ́ tán ni wọ́n di kò sí dá dúró, ni wọ́n di kò sí fọwọ́ kàn. Wọ́n náà bá káwọ́ méjèèjì sókè báyìí kó béèrè fún agbára yẹn. Ẹ pẹ̀lẹ́, ẹ má wọlé. Káwọ́ méjèèjì sókè. Ọlọ́run, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ, ìtẹ́nikẹ́ni òfin lè dá mi dúró láti lè jíṣẹ́ tí wọ́n rán mi sí àwọn tí wọ́n rán mi sí. Bàbá gbé wọ̀ mí dídí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ, ìtẹ́nikẹ́ni òfin lè ṣe kí ni o dá mi dúró láti lè jíṣẹ́ tí wọ́n rán mi fún àwọn tí wọ́n rán mi sí. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ, àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ìtẹ́nikẹ́ni òfin lè dá mi dúró láti lè jíṣẹ́ tí wọ́n rán mi àti sí àwọn tí wọ́n rán mi sí. Olúwa gbé wọ̀ mí lójijì, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ìtẹ́nikẹ́ni òfin lè dá mi dúró láti lè jíṣẹ́ tí wọ́n rán mi sí gbogbo àwọn tí wọ́n rán mi síṣẹ́. Bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún o. Ó yá gbé wọ̀ mí lójijì, kọ́nù mi lójijì, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń lọ nígbà karùn-ún. Lẹ́yìn ìgbà tó bá jíṣẹ́ fún àwọn yẹn, ó tún gbọ́dọ̀ jẹ̀bi wọn níkẹyìn. Ó gbọ́dọ̀ ṣe kí ni? Yẹn pé níwájú Ọlọ́run. Nítorí pé gbogbo àwọn yẹn tó bá lè rí sẹ́yìn jẹ́ fún ọ bó jáde bó sì yẹ, tó bá díjọ́ kẹyìn ọ dẹ̀jọ́ wípé àwọn tá a rán sí wọn Jésù ó bi ọ́ léèrè, Ọlọ́run ó bi ọ́ léèrè, àwọn tí mo ti torí ẹ̀ rán sínú ayé báwo ló ṣe jíṣẹ́ fún wọn sí. Tó bá jíṣẹ́ fún wọn dáadáa ọ jẹ̀jọ́ bó ló ṣe jẹ́ tó fi jíṣẹ́ fún wọn dáadáa. Nítorí pé níta àárọ̀ lọ sí ni pé kó lọ jíṣẹ́ Ọlọ́run fún wọn láti lè mú kí ayé wọn kó bọ́ nínú ogun àti wàhálà. Amen. Má dàbí Jónà. Ọlọ́run Jónà lọ sí ìlú Léfè. Jónà gba bòmí lọ, ọgbà Tásísì lọ. Ojú rẹ̀ sì rí 10. Nítorí pé kí ni?
ọkàn pé àwọn tó kó bá yé wọn nìkan lọ́kàn pọ̀ ó jẹ́ káwọn ẹlẹ́lẹ́ni kí wọ́n sọ ẹrú wọn nù ó bà nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ́ lẹ́yìn rẹ̀ wá tún fẹ́ para rẹ̀ kó òun sáfẹ́ jíṣẹ́ yẹn èyí kọ sí Ọlọ́run o no èyí kọ sí Ọlọ́run ẹni tó bá kọ sí Ọlọ́run ìmọ̀ rí ya ìjọ mẹ́ta ni Jordan ṣe nínú ẹja nítorí pé ọkọ̀ ṣe kọfẹ́ jíṣẹ́ Ọlọ́run fún àwọn ará Nínéfè ó ní kí wọ́n jò òun sódò nírètí wípé tó bá ti jò òun sódò òun ó kú wọ́n jù sódò ẹja ló gbé mi ẹja tó gbé mi tẹ́já fẹ́ jẹ ṣùgbọ́n Ọlọ́run pàṣẹ fún ẹja pé kò gbọ́dọ̀ jẹ ẹja wa gbé pamọ́ sí ikùn rẹ̀ títí di ọjọ́ mẹ́ta ọlọ́mọjọ́ tí ibi tẹ́já ti irun jẹjẹ kẹ́yìn tínú ẹja ti dùn má ṣe ju Jónà sínú omi ẹja ti ń pọn náà pé ọbẹ̀ dé ìjọ lòun ti rú eléyìí jẹ kẹ́yìn ṣùgbọ́n Ọlọ́run sọ pé kò gbọ́dọ̀ jẹ Jónà ṣùgbọ́n kó gbé pamọ́ síkùn ó sì gbé Jónà pamọ́ síkùn títí ọjọ́ mẹ́ta kúrò tí Jónà fi ronú pé wàdà wípé òun sì tán wọn lọ jíṣẹ́ tí Ọlọ́run rán bó ni ẹ sì lè gbénu ẹja fún odidi ọjọ́ mẹ́ta tí ó sì ní kú amen ìdáfi sọ pé agbára Ọlọ́run ṣe kí ni ọ̀pọ̀ nìyẹn Ọlọ́run ọba tí ń ṣe ohun tẹ́nìkan kò lè ṣe àwa mọ́rìndínlẹ́ ní títóbi agbára rẹ̀ nígbà tí Jónà gbà láti lọ jíṣẹ́ yẹn Ọlọ́run wa ní kọ́ lọ pọ̀ kẹjọ lọ pọ̀ Jónà sí ìlú tó yẹ kọ́ lọ tó lòun ọ̀lọ́ yẹn kọ́ lọ pọ̀ síbẹ̀ mọ́jẹ́ kọ́ lọ mú ọlá gidi kó tó jíṣẹ́ Ọlọ́run ọ padà lọ jábọ̀ tọ́lọ́ bá fi lè mú ọlá gidi tọ́ bá lè rábò gidi jẹ́ ọ jẹ babalá pìtìpìtì ìyà mo bí sì mọ́ sọ gbogbo àfún yẹn sẹ́rí kéèyàn ò bínú sí yín kéèyàn ọmọ bá yín jà ọ sàn ju kọ́ lọ́mọ bá yín jà lọ mo fi wọ́n sọ wípé ó pè mí kéèyàn kórìíra mi kéèyàn fẹ́ràn mi kọ́lọ́run ó kórìíra mi lọ téèyàn bá kórìíra mi tọ́lọ́run bá kórìíra mi ìmọ̀ jó ìmọ̀ ìyọ̀ ni so ní ọlọ́pàá jẹ́ pé àti kojú ènìyàn láti sọ tí sòtọ́rọ̀ fún yàn fún mi láti sọ sòtọ́rọ̀ fún ènìyàn kì í ní mi lára nítorí pé kó o fẹ́ràn mi kí wá mọ́ sòtọ́rọ̀ fún ọ tí bá sòtọ́rọ̀ fún ọ máa di ẹ̀bi níwájú Ọlọ́run ọlọ́sìnà mi ní pọ́npọ́ orí mẹ́rin náà lórí mi tí màá fi jẹ́ àṣìṣítọ́rọ̀ fún amọ̀nà mi pọ́npọ́ so ojoojúmọ́ ni mo wá mọ̀ ń bẹ́ lọ́run pé kọ́sà fún mi kọ́ máa ń sì kí ni kọ́ dá mi láre èyí tí ìrẹ́ bẹ̀ yẹn bẹ̀ tán kí wọ́n tún wá mọ̀ sí kí n ké tún lọ sí nǹkan míì tó tún lù mí pọ́npọ́ lórí no bẹ́tà kí o kórìíra mi ju pé kọ́lọ́run kó kórìíra mi lọ amen so ìta sọ ni wípé ọgbọ́dọ̀ rí sẹ́yìn jẹ́ ọgbọ́dọ̀ jẹ̀bi wọn àwa lórí ẹlẹ́ẹ̀karùn-ún káwọ́ méjèèjì sókè Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi ní jẹ̀bi gbogbo àwọn tó ti torí wọn rán mi wá sínú ayé àwọn tó rán mi sí nínú ayé ìfẹ́ jẹ̀bi wọn ní ìkẹyìn ìnẹ́mí mímọ́ àti agbára rẹ̀ tí ì fi ní jẹ̀bi wọn ní ìkẹyìn olùwàgbéwọ̀ mi ìyẹn ni wípé ìnẹ́mí àti agbára yẹn tó fi lè jíṣẹ́ fún wọn yẹn ló ń béèrè fún Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára yẹn èyí tí mi ò fi ní jẹ̀bi àwọn yẹn ní ìkẹyìn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà gbé wọ̀ mí lójijì kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí mi ò fi ní jẹ̀bi àwọn tó ti torí wọn dá mi wá sínú ayé àwọn tó ti torí wọn rán mi sínú ayé Olúwa ọ̀yà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ mo lè mi ò fẹ́ jẹ̀bi wọn ní ìkẹyìn o àwọn tó ti torí wọn dá mi sínú ayé àìní àwọn tó ti rán mi sínú ayé àwọn tó rán mi sínú ayé mi ò fẹ́ jẹ̀bi wọn ní ìkẹyìn ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mi ò fi lè jíṣẹ́ fún ọ bó tó tàbí bó ṣe èyí tí mi ò fi ní jẹ̀bi wọn ní ìkẹyìn Olúwa gbé wọ̀ mí ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fún agbára kí ni wọ́n bá ṣe jẹ̀bi àwọn ohun wọ̀nyí àwọn tó ti rán dá mi sínú ayé ní ìkẹyìn Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ bàbá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Nígbà t'Ọlọ́run rán sí àwọn kan nínú ayé kò rán wípé kò sọ́fà kò rán wípé kí ìyà ó jẹ ọ́ kébi ọmọ pọ̀ kò mọ́ òrówó jẹun kò mọ́ òrówó raṣọ kò mọ́ ilé gidi gbé ṣùgbọ́n àwọn ogun kan àwọn agbára kan ni wọ́n bẹ nídìí rẹ̀ ní ìrètí pé nípasẹ̀ bẹ́ẹ̀ àárẹ̀ ọkọ̀ ó mú ọ ò ní ní ìwúrí àti tara láti lè jíṣẹ́ t'Ọlọ́run rán so ìdí ni tó fi gbàdúrà láti lè borí wọn Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí ó mú mi borí gbogbo tí ń jẹ́ ogun ìka ènìyàn ogun ọ̀tá ogun ègún àti májẹ̀mú ìran èyí kìí jẹ́ kí n rógo lò èyí kìí jẹ́ kí n débi ṣe rere Olúwa kọ́ mi fún ẹ̀mí láti bà gbogbo tí ń ṣe ogun yẹn jẹ́ láti run gbogbo tí ń ṣe ogun yẹn run pátápátá láti sọ gbogbo ogun yẹn lágbára lórí ayé mi kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ iná ẹ̀mí àti agbára ni mo bá gbé wọ̀ mí lódìdí àyè láti bà gbogbo tí ń jẹ́ ègún jẹ́ láti bà gbogbo tí ń ṣe májẹ̀mú ìrànjẹ́ láti bà gbogbo tí ń ṣe agbára ọ̀tá agbára òkùnkùn agbára ìka ènìyàn jẹ́ èyí tí ń dín ni lọ́wọ́ láti débi ìṣeré èyí tó ń yá ayé ni tó ń yá ayé bi láti débi ọ̀ láti yóò gbòòlò Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ọ̀yá gbé wọ̀ mí lódìdí àní gbogbo tí ń jẹ́ májẹ̀mú ìran gbogbo tí ń jẹ́ ègún ìran gbogbo tí ń jẹ́ iṣẹ́ ọ̀tá gbogbo tí ń ṣe ṣókùnkùn àti ọ̀tá àtàwọn ẹni kùnkùn gangan àyè láti rún wọn rùn ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ gbogbo agbára dání dúró sójú kan náà gbogbo agbára dín lọ́wọ́ láti rógòlò àyè láti ṣe rere kún fún ẹ̀mí rẹ̀ láti rún gbogbo wọn rùn àyè kún fún ẹ̀mí láti bà gbogbo wọn jẹ́ Ọlọ́run ayérayé àyè mo gbọ́dọ̀ rógò mi lọ àyè mo ti gbọ́dọ̀ ṣeré agbára dín lọ́wọ́ agbára yọnilẹ́nu agbára ní lára mọ́tí láti mọ́lẹ̀ rógò Olúwa àyà àyè orúkọ Jésù kò sí àkún fún ẹ̀mí láti rún wọn rùn gbogbo ti ṣe májèmá àti ègún náà kún fún àgbà àti ẹ̀mí láti lè rún gbogbo wọn pátá sọmídé agbára nínú rẹ̀ àríkèmí lè rógò lọ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ ní ìgbà keje káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìlérí àti májẹ̀mú rẹ̀ fún ayé mi ni wípé èmi ọmọ lékè ni èmi ò ní jẹ nílẹ̀ ọ̀yá agbára àti mọ́ lékè láti mọ́ sí jẹ́ nílẹ̀ Olúwa gbé wọ̀ mí kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ́ lékè lójoojúmọ́ sá tí mi ò fi ní wálé láláì sẹ́yìn mọ́ tí mo pé kéèyàn mọ́ lékè ta ló sọ fún mi kéèyàn tó ń kẹ́ kéèyàn mọ́ lékè kéèyàn kọ́ mọ́ dàgbàsókè kéèyàn tó mọ́ kéèyàn mọ́ lékè kéèyàn kọ́ mọ́ dàgbàsókè kò sẹ́ni tó lè sọ kankan mọ́ tọ́lọ̀ bá sọ pé ẹ̀yin ìwọ mọ̀ lékè sá o kò ní jẹ́ nílẹ̀ ìtí ń sọ ní wípé kí ni ojoojúmọ́ ló mọ̀ borí ojoojúmọ́ ló mọ̀ gàtì ojoojúmọ́ ló mọ̀ dálábùkún fún ọmọ ní ànító àníṣẹ́kù òní sáláàní lálẹ́ òní jẹ́ nílẹ̀ ọmọ lékè sá yẹ ní wípé kò yóò sí ẹnìkan tí yóò lè dùn níwájú rẹ láti jẹ gàba lé ọ lórí ṣùgbọ́n ìwọ lọ́mọ jẹ gàba léèyàn lórí kò sí ẹnìkan tí yóò lè dùn níwájú rẹ tí ọmọ pàṣẹ fún ọ ní pàpúpa ṣùgbọ́n ìwọ lọ́mọ pàṣẹ fún àwọn ènìyàn yẹn pé kò sí ẹnikẹ́nìkan tó lè dá ọ dúró láti ṣe rere wọ́n máa ṣe rere ojoojúmọ́ ni táwọn yẹn bá tiẹ̀ wà tí wọ́n bá dìde ogun sí ọ ogun tí wọ́n bá dìde tí wọ́n bá gbé dìde sí ọ orí ara wọn náà ni ó ṣe kíni ní ọ̀padà borí ló sọ wípé kíni àwọn ọ̀tá wọn yọ sí ọ̀nà kan ṣùgbọ́n wọ́n sá ní ọ̀nà méje tó káwọ́ méjèèjì sókè Olúwa ọ̀rọ̀ rẹ ni wípé èmi ò mọ̀ lékè sáà èmi kò ní jẹ́ nílẹ̀ orí lèmi ò mọ̀ jẹ́ èmi kò ní jẹ́ irú agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ láti mọ̀ lékè sáà láti mọ̀ jẹ́ orí láti mọ̀ sí jẹ́ nílẹ̀ àti láti mọ̀ sí jẹ́ irú Olúwa gbé wọ̀ mí lódìdí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti òkè wá ìdí èmi ò fi máa lékè sáà èyí tí mo fi máa jẹ orí èyí tí mo fi ní jẹ nílẹ̀ tí mo fi ní jẹ ẹrù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ọ̀yà kún mi fún agbára ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kún mi fún agbára ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀rọ̀ rẹ ní pé èmi ò máa lékè sáà èmi ò ní jẹ nílẹ̀ èmi ò máa jẹ orí èmi kì yóò jẹ ẹrù ìyìnwó Ọlọ́run alààyè wí Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ agbára àti ẹ̀mí mímọ́ àìláti máa lékè sáà àìláti máa jẹ orí láti má ṣe jẹ́ nílẹ̀ láti má ṣe jẹ́ ìrù Olúwa gbé wọ̀ mí dídí kó mi fún agbára ọ̀yà kún fẹ́ mi mímọ́ rẹ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fẹ́ mi mímọ́ rẹ. Àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbélé yìí ẹ̀tọ́ mi dà ọwọ́ ta ló wà ibo la gbé pamọ́ sí àṣẹ ni mo gbà èmi ò dá lábàá ọ̀yà mo gbà padà ẹ̀bẹ̀ sí kò lè mi lọ́wọ́ amen. Ẹ̀tọ́ mi dà ògo mi dà ọwọ́ ta ló wà ibo la kó pamọ́ sí mo gbà padà ọ̀yà ẹ̀bẹ̀ kò lè mi lọ́wọ́ padà àṣẹ ni mo pa mi ò dá lábàá àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀tọ́ mi dà ògo mi dà ọwọ́ ta ló wà
àníbo la kó pamọ́ sí yẹn mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé mo gbà padà ẹ̀yà bẹ̀rẹ̀ tí kò lè mi lọ́wọ́ báyìí àní mo gbà padà ẹ̀yà bẹ̀rẹ̀ tí kò lè mi lọ́wọ́ àní mo gbà padà ẹ̀yà bẹ̀rẹ̀ tí kò lè mi lọ́wọ́ ní orúkọ Jésù Kristi àní mi padà ṣẹ ní o èmi ò dálábà mo gbà bó ti ń ṣe tọ́ mi padà ọ̀yà mo gbà bó ti ṣe ògo mi padà ọ̀yà ẹ̀bẹ̀rẹ̀ tí kò lè mi lọ́wọ́ báyìí ẹ̀bẹ̀rẹ̀ tí kò padà fún mi àní ẹ̀bẹ̀rẹ̀ tí kò lè mi lọ́wọ́ báyìí àní ẹ̀bẹ̀rẹ̀ tí kò padà fún mi àní ẹ̀bẹ̀rẹ̀ tí kò lè mi lọ́wọ́ báyìí ní orúkọ Jésù mo pàṣẹ ẹ̀bẹ̀rẹ̀ tí kò lè mi lọ́wọ́ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tún gbálẹ̀ kan sí àní èmi ológo rèé mo ṣetán láti lo ògo mi mo gba ògo mi àti ire mi padà ọ̀yá ẹgbẹ́ lé mi lọ́wọ́ padà àbí mú báyìí èmi ológo rèé mo ṣetán láti lo ògo mi ọ̀yá ìwọ ògo mi padà sínú ayé mi ìwọ ògo mi ṣe kí ni o gbogbo tí ń ṣe ayé mi dà ọ̀yá bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ padà ògo mi padà sínú ayé mi gbogbo tí ń ṣe ayé mi ọ̀yá bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ padà ẹgbẹ́ ọ̀sẹ̀ tuntun mìíràn láti mú yìí ọ̀sẹ̀ tuntun yìí òun náà tuntun yọ ògo tuntun ilẹ̀ tí mọ́ lọ nísìn ilẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí yọ ògo tuntun tàbá wò nígbà tí ilẹ̀ mọ́ lánàá ọ̀tọ̀ ní bó ṣe yọ nígbà tí ilẹ̀ tó mọ́ tàbá tó wò ọ̀tọ̀ ní bó tó náà sì kí ni bó ṣe yọ ẹgbẹ́ ojoojúmọ́ ló yọ tuntun ògo mi dà ọ̀yá padà sínú ayé mi mọ́ padà ṣe ni gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ayé mi dà ṣe rí mi dà ọ̀yá bẹ̀rẹ̀ sí tómi lọ́wọ́ padà àṣẹ ni mo pa àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ògo mi dà mo pàdé àṣẹ ibi dára ọ̀yá padà sínú ayé mi báyìí ó ní orúkọ Jésù padà sínú ayé mi báyìí gbogbo tí ń ṣe ayé mi ẹ̀tọ́ mi àti ìgbéga mi àti ṣe rere mi ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ padà ọ̀yá tẹ̀ mí lọ́wọ́ padà ọ̀yá padà sí mi lọ́wọ́ padà ọ̀yá padà sí mi lọ́wọ́ padà ní orúkọ Jésù ni mo pàdé àṣẹ omi ọ̀dẹ́lábà ògo mi ó ọ̀yá padà sínú ayé mi àní mi ológo ṣetán láti lo ògo mi ọ̀yá ìwọ ògo mi padà sínú ayé mi ìwọ ògo mi padà sínú ayé mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe rere mi àìgbó tí ń ṣe ìpè mi ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ padà ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ pátápátá ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ láì kọ́ ẹyọ kan sẹ́yìn ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ ní orúkọ ọ̀yá bẹ̀rẹ̀ tẹ̀ mí lọ́wọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tún gba eléyìí ká tó mú wá sí ìdádúró tún gba eléyìí ọ̀yá gbogbo ọ̀run ìṣerere mi ṣí kí ni mo pè é gbogbo ọ̀run ìṣerere mi ọ̀run ìmúṣẹ ìran rere mi ọ̀yá ṣí báyìí 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 bí ìlọ́jọ́ mi ṣe mọ́ pẹ̀lú àṣẹ àtagbára Ọlọ́run alààyè èmi náà pa láṣẹ fún ọ gbogbo ọ̀run ìṣerere mi ọ̀run ìmúṣẹ ìran rere mi ọ̀yá ṣí fún mi báyìí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀run ìṣerere mi ọ̀run ìmúṣẹ ìran rere mi gbogbo àṣẹ ni mo pa ọ̀yá ṣí ní orúkọ Jésù ṣí àìní orúkọ Jésù ṣí bí ilẹ̀ ọjọ́ ò ní ṣe mọ́ àní mo pa ní àṣẹ ọ̀yá ṣe àṣẹ Ọlọ́run àtàgbára Ọlọ́run ni àní ilé ọjọ́ ní yọ àní ilé ọjọ́ ní tó mọ́ sí ẹ̀bẹ́ ilé ọjọ́ sì máa pẹ̀lú agbára àṣẹ Ọlọ́run ìjẹ́ mo pa ní àṣẹ fún ọ ìwọ ọ̀run ìṣerere mi àní ìwọ ọ̀run ògo mi ìwọ ọ̀run ìran rere mi gbogbo pátápátá ìmúṣẹ ìran rere mi gbogbo ọ̀yá ṣí báyìí ọ̀run ìmúṣẹ ìran rere mi gbogbo ọ̀yá ṣí ọ̀run ìmúṣẹ ìran rere mi gbogbo ọ̀yá ṣí àní bí ilé ọjọ́ ní ṣe mọ́ pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run àlàyé ìjẹ́ mi náà pa ní àṣẹ fún ọ ìwọ ọ̀run ìmúṣẹ ìran rere mi gbogbo àní ìwọ ọ̀run ìṣerere mi gbogbo ọ̀yá ṣí àní bí ọjọ́ ní ṣe mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run mi náà padà ṣẹ fún ọ̀yá ṣí àní àbẹ̀rẹ̀ sí ní ṣí bí ọjọ́ ní ṣe mọ́ àní ilẹ̀kùn ọjọ́ ní ti ṣí o ilẹ̀ ọjọ́ ní bẹ̀rẹ̀ sí ní mọ́ báyìí ìwọ ọ̀run ìṣerere mi ìwọ ọ̀run ìmúṣẹ ìran rere mi gbogbo àní ó ṣí ní orúkọ Jésù àṣẹ ni ọ̀yá ṣí ní orúkọ Jésù àṣẹ ni mo bá yá ṣí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù bó tó ní wá létí ọ̀rọ̀ yìí ó ní èmi yóò rán olùrànlọ́wọ́ sí ọ láti ibi mímọ́ wá èmi yóò tì ọ́ lẹ́yìn láti ṣí ó níwà àwọn olùrànlọ́wọ́ tó tó pé wọ́n rán láti ibi mímọ́ yẹn ibo ni wọ́n wà àwọn àtìlẹ́yìn láti ṣí ó nìyẹn iná dà ó túmọ̀ sí wípé kí ni wọ́n wà níbì kan tí wọn ò tí kàn ọ́ lára tí wọn ò tí kàn mí lára ẹnì kọ̀ọ̀kan wa la ní olùrànlọ́wọ́ tó lọ́n ti rán sí láti ibi mímọ́ wá àti ẹni tó lọ́n ti rán sí láti jàtìlẹ́yìn fún wa láti ṣe oníwà láti ṣe ẹnì kọ̀ọ̀kan wa di nílá ìyẹn ni pé láti ṣe rere láti jẹ́ ní gíga rẹ kìí ṣe nínú
kì í ṣe nínú ogún tèmi nípa àṣẹ Ọlọ́run ni títí ẹ náà láti ọ̀dọ̀ Ọlọ́run wà ní ṣùgbọ́n olùrànlọ́wọ́ àti alátìlẹ́yìn ni tọ́lọ́run ti rán láti ràn mí láti débi gíga yẹn ìbò lọ́wọ́ kí ló tí ò fi tí kàn mí láti jíṣẹ́ fún mi títí ẹ tí ẹnì kọ̀ọ̀kan wá ìbò lọ́wọ́ tí ò fi tí kàn wá lára tó fi jẹ́ pé kí ni ẹnì kọ̀ọ̀kan wá sì tún wà níbi tí wọ́n tó túmọ̀ pé ẹnì kan wá ní lẹ́bù tá a wà kó lọ yẹ ká wà lẹ́bù tó wà kó lọ yẹ kó wà lẹ́bù tí wọ́n náà wà kó lọ yẹ wà lé ìwọ náà pàápàá bẹ́ẹ̀ náà ni èmi gangan àti ẹnì kọ̀ọ̀kan wá gbogbo ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ibi tó yẹ kí wọ́n lẹ́bù ipò tó yẹ kí wọ́n wà kọ́ ni wọ́n wà nítorí pé kí ni olùrànlọ́wọ́ tọ́lọ̀ rán sí wọn tọ́lọ̀ rán sí ẹnì kọ̀ọ̀kan láti bí mímọ́ kò tí ì kàn lára kí ló ń fà tí ò fi tí ì kàn lára òun la fẹ́ gbàdúrà lé lórí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wo fi tára gbà wọn ẹ̀kan péré náà lágbà kó fi tára gbà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó yá gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ aláàánú àti olóore mi àti alátìlẹ́yìn mi ìtọ́nà ti ṣe ìlérí fún mi láti Síónì wá àti láti ibi mímọ́ wá àṣẹ ni mo pa ẹ gbọ́ gbogbo ogun tó dé yìí tó dín lọ́wọ́ àní gbogbo ogun tó da yín dúró tó jẹ́ wípé dìsèyé ẹ̀fì tí ìkànnì láti dí sàwọn fún mi mo pa ní àṣẹ ó yá ẹ bọ́ lọ́wọ́ ogun yẹn mo pa ní àṣẹ ẹ jáde nínú ogun yẹn dókù níwájú yín ẹ bẹ̀rẹ̀ sí kí n kẹ́sì mọ́ jí sàwọn fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore gbogbo ẹ̀yin aláàánú gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ àní gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi àní gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ti pé aláàánú mi èyí tí Ọlọ́run ti ṣe ìlérí àyè láti bí mímọ́ wá àyè tí Ọlọ́run ti rán sí mi láti Síónì wá láti já tìlẹ́yìn fún mi àyè láti débi gíga mi láti gbé mi ga àyè láti mú gbogbo òrànlẹ́ mi wá sí mú ṣe láti mú kí ògo mi kó buyọ̀ àti mú kí èrè gbogbo èròǹgbà mi rere kó wá sí mú ṣe ni ìpolẹ̀ wá àyè kí ló tó dín lọ́wọ́ àìtẹ́ fi kàn mí lára ìjẹ́ nísinsìnyí àyà mo tún yín sílẹ̀ àìní gbogbo ogun tó ń dín lọ́wọ́ yẹn àìní mo dáná sun wọn àìlẹ́tọ̀ ìfowópamọ́ ní ẹ bọ́ lọ́wọ́ gbogbo èdè tó dé yẹn ẹ bọ́ lọ́wọ́ gbogbo agbára tó dá yín dúró ẹ bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe àhámọ́ tẹ wà ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore mi gbogbo ẹ̀yin aláàánú mi gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ mi àìní gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi ní orúkọ Jésù Kristi gbogbo ogun tó dá ayé yín dúró àìtẹ́ fi tí ìkànnì láti lè jí sàyọ̀ mi fún mi ìtọ́lọ́run yín sí mi èyí tó dá yín lóró àìtó tó dé yẹn èyí tẹ́ fi lè náfẹ́ tí tẹ́ fi náfẹ́ láti lè kàmí láti sẹ́yìn fún mi láti àkókò yìí lọ iná tó dàpọ̀ mọ́ra ọ̀yá ọba gbogbo ogun yẹn jẹ́ ọjà gbogbo ìdè yẹn ọ̀run gbogbo ogun yẹn run ọ̀yá ẹ̀jẹ̀ òmìnira pátápátá báyìí ẹgbà òmìnira pátápátá báyìí ọ̀yá láti bójú sẹ́yìn fún mi báyìí bẹ́ẹ̀ ni orúkọ yìí padà aṣọ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ọ̀rọ̀ rẹ ìwàláyé rẹ títóbi rẹ iná ẹ̀mí mímọ́ rẹ nínú ilé ẹ jókòó tó bọ́ ju bó ṣe jò lọ jókòó mọ́ fara hàn bó ṣe fara hàn lọ láti mọ́ bá wa sọ̀rọ̀ ju bó ṣe bá wa sọ̀rọ̀ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ agbára rẹ àṣẹ rẹ ọ̀rọ̀ rẹ ìwàláyé rẹ títóbi rẹ iná ẹ̀mí mímọ́ rẹ ìmísí rẹ ìdarí àti tó lè àti kọ́ rẹ nínú ilé ọ̀yà jókòó tó mọ́ fara hàn ju bó ṣe fara hàn lọ jókòó tó mọ́ fọ̀ bó ṣe fọ̀ lọ wàá tó mọ́ jẹ́ olùdarí àtàlákòóso gbogbo ní bó ṣe jẹ́ lọ wàá tó mọ́ mú iná ẹ̀mí mímọ́ rẹ àyàkó tó mọ́ jò nínú ilé bó ṣe ń jò lọ wàá tó mọ́ mú kí iná ìmọ̀ rẹ kó tó mọ́ sí àkóso gbogbo tó mọ́ jáde gbogbo ní bó ṣe jáde lọ ọ̀yà wàá tó mọ́ sọ fún ọ̀hún rẹ jáde bó ṣe fọ̀ lọ wàá tó mọ́ jẹ́ alágbára nínú gbogbo wàá tó mọ́ bá wa sọ bó ṣe bá sọ̀rọ̀ àyàkó tó mọ́ tẹ̀síwájú láti mọ́ sùúrù fàájú bó ṣe sọ lọ jẹ́ kó ògùn yóò sì mọ́ jẹ́ tẹ̀lé nínú gbogbo ibi tó jẹ́ bó jẹ́ tirẹ̀ lọ nínú ilé àti inú ayé nìkọ̀ọ̀kan wá pẹ̀lú àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká kọ orin wa. Bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ̀ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ̀ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé ọlọ́run àwọn ọlọ́run lọ́lá orúkọ rẹ̀ ayérayé o bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé láìkú síbi kan lọ́lá orúkọ rẹ
ayérayé bàbá adá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ìjẹ́rìí agbára rẹ láàrin wa lẹ́ẹ̀kan sí ní ọ̀tun nínú ìrìnàjò ọ̀sẹ̀ tuntun mìíràn aṣọ́gbó ṣe gba àwọn ọpẹ́ àtìyìn gẹ́gẹ́ bí ìṣe rẹ ìwọ tó ti bá wa sọ̀rọ̀ ìwọ tó ti sí wa níyè ní ọ̀tun láti lè mọ ìrìn àjò tó yẹ káàdì àtàwọn ìgbésí tó yẹ ká mọ̀ gbé àmọ́ lóore o bàbá gba ọpẹ́ àtìyìn ní gbogbo ọ̀nà ògo ní forúkọ rẹ títí la ó sì mọ yìn ọ́ nítorí pé nínú ọ̀sẹ̀ àárọ̀ ànúgbà a ó sì ṣe rere a sì kórè lọ́pọ̀lọpọ̀ bá gba ọpẹ́ àtìyìn ògo ní forúkọ rẹ bàbá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó bùkún ayé wa ó gbé ayé wa ró ó sọ̀nà wa ní rere ogun wo ló ti ń bá ayé nìkankan wá fínra lọ́jọ́ tó ti pẹ́ ogun wo ló dá ayé nìkankan wá dúró lọ́jọ́ tó ti pẹ́ ogun wo ló ń ja iṣẹ́ nìkankan wá lọ́jọ́ tó ti pẹ́ èyí tí ó ń jà wá láti inú oorun èyí tó wọlé sí wa láti inú oorun ni èyí tó wọlé sí wa lójú ayé ni èyí tó wọlé sí wa nípa àwọn ọ̀rọ̀ nípa àwọn èrò wa ni àbílọ́nà kàbó mìíràn láti sísìn lọ ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá ọmọ ẹ̀mí mímọ́ ó yá ó gbé ogun náà mi báyìí ogun náà jẹ́ lálágbá lórí ayé nìkankan wa ayé nìkan wá bẹ̀rẹ̀ sí fún togotogo ẹnìkan wá bẹ̀rẹ̀ sí kóòrè ayọ̀ ẹnìkan wá bẹ̀rẹ̀ sí kóòrè dùnú bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́ báyìí láti àkókò yìí lọ nítorí pé gbogbo ojú ló rí bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́ gbogbo ojú ni ó sì rí nígbà tí òòrùn bá tún yọ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ògo ayé ẹnìkọ̀ọ̀kan wa ó bẹ̀rẹ̀ sí di rí fún gbogbo ènìyàn ẹnikẹ́ni ò sì lè dáwọ́ bò nítorí pé kò sí ẹnikẹ́ni tó lè dá ọjọ́ ọdún láti lè yọ bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tó lè dá wa náà dùn láti lè ṣe rere kò sí ẹni tó lè dá wa tó lè dí wa láti lè rọ́gùn lò kò sí ẹni tó lè dí wa láti lè kóòrè ayọ̀ láti àkókò ìlọ abẹ sí tinú ọlá bọ́nà ọlá inú gbẹgà bọ́nù gbẹgà inú ṣeré bọ́sùn ṣeré nípò orí ọ̀fẹ́ ti bàbá nípò orí ọ̀fẹ́ ti ọmọ nípò orí ọ̀fẹ́ tẹ̀mí mọ́ bẹ́ẹ̀ ni orí kò yí padà nígbà tí gbogbo ògo jẹ́ ti Ọlọ́run aláyè ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 hallelujah.